ilé-ẹjọ́ ju Adéṣọlá, ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Adédoyin sẹ́wọ̀n ọdún 2. Adéṣọlá Adédèjì, akọ̀wé òtẹ́ẹ̀lì Hilton nílùú Ilé-Ifẹ̀ tí Timothy Adégòkè bá ń gbà tó débẹ̀ lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún 2021 nílé-ẹjọ́ ti jù sẹ́wọ̀n ọdún 2 báyìí o. Gẹ́gẹ́ bónídàájọ́ Bọ́lá Adépèlé Òjó ṣe wí, ẹ̀sùn yíyí ẹ̀rí tó fi hàn pé Adégòkè dé sọ́tẹ́ẹ̀lì náà ló wà lọ́rùn Adéṣọlá, ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí agbẹjọ́rò rẹ̀ àtàgbẹjọ́rò olùpẹ̀jọ́ bẹ̀lé ẹjọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ló ṣe gba àsìkò ẹ̀wọ̀n ọdún 2. Adépèlé Òjó fi kún ìdájọ́ náà pé kádéṣọlá bẹ̀rẹ̀ kíka àsìkò ẹ̀wọ̀n rẹ̀ látọjọ́ tó ti wà lákọlò àwọn ọlọ́pàá nínú oṣù kọkànlá ọdún 2021. Ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni wọ́n dájọ́ ikú fún dókítà Adédoyin àtàwọn òṣìṣẹ́ rẹ̀ 2 lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú ikú Timothy Adégòkè tó jákẹ́kọ̀ọ́ fásitì Ifẹ̀ tó kú sọ́tẹ́ẹ̀lì Hilton lọ́dún 2021. Bẹ́ẹ̀ nílé-ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n kéde fáwọn ọlọ́pàá àgbáyé pé ibikíbi tí ọmọ Adédoyin bá wà lórílẹ̀ ayé kí wọ́n hù síta. Níṣe lọmọbìnrin yìí kúnlẹ̀ tó ń yírà tó ń sunkún táwọn èèyàn sì ń bẹ̀ ẹ́ pé kó má sunkún mọ́, ẹkún ayọ̀ ló ń sun, pẹ̀lú bó ṣe jẹ́ pé láìpẹ́ láì jìnnà rárá lọmọbìnrin náà yóò kúrò lọ́gbà ẹ̀wọ̀n tí ó sì gbòmìnira lọ sílé rẹ̀. Florence Babasola ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún Aláròyé online television.